أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ما أريد منهم من رزق وما أريد أن يطعموني إن الله هو الرزاق ذو القوة المتين. يا لطيفا بخلقه يا لطيفا برزقه أغني باللطف فاقتي وكدي باللطف آجاتي. يا لطيفا بخلقه يا لطيفا برزقه أغني باللطف فاقتي وكدي باللطف آجاتي إن تشاء كان ما تشاء شئت أو لم أكن أشاء كن إلهي بما أشاء منك لطفا كما أشاء. يا لطيفا بخلقه يا لطيفا برزقه أغني باللطف فاقتي وكدي باللطف آجاتي الصلاة على النبي والسلام على النبي أحمد المصطفى النبي خير من جاء من نبي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم الفاتح لمن أغلق والخاتم لمن سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. صلاة تفتح لنا بها أبواب الرضا والتيسير. آمين. وتغلق عنا بها أبواب الشر برحمتك نستغيث يا رب العالمين. آمين. olólùfẹ́ ọlọ́run kó máa ń pariwo Allahu Akbar. Allahu Akbar. tẹ́ǹtì tí ọlọ́run ta sáàyè yìí tẹ́ǹtì ìdùnnú ni, tẹ́ǹtì àlùbáríkà ni, tẹ́ǹtì ọpẹ́ sì ni. kódà kó yẹ pé tẹ́ǹtì kejì náà lọ́lọ́run ta kò ní ká má pariwo ọlọ́run. Allah. à ń bèèrè tẹ́ǹtì tọ́lọ́run ta fún wa yìí tẹ́ǹtì ayọ̀ ni, máa ń pariwo Allahu Akbar. Allahu Akbar. ìkẹ́ àtìgẹ̀ fún aláyélọ́wọ̀n anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. Alhaja wa Fawziya Adunni Imole gbogbo ibi tó bá wà kó máa bọ̀ wá. Allah. lójúlójú là ń wora ẹni là ń sọ̀rọ̀. Alhaja wa Fawziya kí wọ́n máa bọ̀ ká máa wọlé bọ̀. lillahi fil khalqi. mo ò bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n ṣe é foreman níṣó. makhtarat mashi'atuhu. o ti rán owó iṣẹ́ o ti rán èèyàn iṣẹ́ márùn-ún ra ẹ̀ ń ṣe mọ́. lillahi fil khalqi. gbogbo ẹni tó bá ti rán owó iṣẹ́ o ti rán èèyàn iṣẹ́ nù. makhtarat mashi'atuhu. ìkàlẹ̀ yìí náà dẹ̀ ti júwe pé o ti rán owó iṣẹ́ kódà o tún pe èèyàn tó láti rán wa iṣẹ́. mal khayru illa alladhi ikhtarahu Allah. You don't need to
pressure yourself. It is done already. Nisho. إذا قضى الله. Bọ́lá wọn ṣe pé bubu ló ṣẹlẹ̀ ń. Ó ṣe jẹ́ pé ńgbà Alhaja Amina ń sọ̀rọ̀ lọ́wọ́ ló ṣẹlẹ̀. فاستسلم لقدرته. Kí ló dé tí ò jẹ́ sí pé ńgbà tí àfa wa ìgbẹ́kẹ̀lé ń sọ̀rọ̀ lọ́wọ́ ló ṣẹlẹ̀. إذا قضى الله. Kádàrá Ọlọ́run náà ni pé ọjọ́ débi kan yóò kú, ọjọ́ débi kan yóò kú, ọwọ́ àjọ débi yóò tún papò. فاستسلم لقدرته. Ẹ jẹ́ kí jẹnẹrétọ̀ ó kú kí wọ́n má bàa kú láyé ẹ̀. ما لمريه حيلة فيما قضى الله. Tó bá yẹ pé jẹnẹrétọ̀ tó kú yìí náà lógo rẹ̀ ó fi tàn ẹ̀ẹ́dẹ̀jẹ̀ ó kú. لله في الخلق. Wallahu muqaddarun wan nasi musabbabun. ما اختارت مشيئته. Ọlá pé kò tí ì jókòó ni ò jẹ́ kára tèmi náà balẹ̀ àti ṣàdúrà o. ما الخير إلا الذي اختاره الله. Ọlọ́run fa iyọ̀ ni Ọlọ́run fa ìjáde ni níbi tó ti léwu lọ́lọ́run ti fa ìjáde. تجري الأمور بأسباب لا علل. Adunni ìwọ ló sì ń dá mi dúró ò ṣe jókòó kó a máa bẹ sọ̀rọ̀ orí ìjókòó. تجري الأمور على ما قدر الله. Ọlọ́run kádàrá rẹ̀ ni o. Ìwọ àná ni mo dá padà mi sì gbúdọ̀ má dá padà torí pé ìwọ kọ́ mò ń rí Alhaja Rukaya mò ń rí lára rẹ̀. تجري الأمور. Kódà kó sọ pé akramakumullah ẹ má tí ì lọ tí n bá ju máìkì ilẹ̀ yín tún jókòó náà ni wàláhì láàbì fakhar prógámù mẹ́ta mo ní. Mo ti wá wà ń bẹ láti aago kan ó ní ẹ̀yà Usazu ẹjọ́ tí wọ́n lọ́n ṣéwù ẹ má pẹ́ o aago kan la fẹ́ bẹ̀rẹ̀. Mo wá kó nu ọgbà lágége mo kó àwọn afáyé gan mo ti bá wọn jà mo kó lágége láago 12 ń pé 1 hour àfihàn débi àṣẹ débi ní 10 to 1. Mo ti wá wà nu mọ́tò ń bẹ̀ òní fa ibẹ̀ láti kí zuri a sì bá wa ń bẹ̀ lónìí ká máa bọ̀ wá. إذا قضى الله. Wàláhì kì í ṣe ti fọ́ǹbù mọ́ lánàá Sheikh Sawban ò kọ́ wa bẹ́ẹ̀. فاستسلم Àmọ́ ìfẹ́ àná mo dá padà. لقدرته. Kò sí iye tí mo fẹ́ rí ń bí tí Ọlọ́run ò lè ní kó wá bá mi nu yàrá mi. ما لمريه حيلة فيما قضى الله. Gbogbo àfáà tó bá ti ń bá èèyàn nájà ojú ẹ̀ máa ń gbolẹ̀ ni àmọ́ gbogbo àfáà tí ń bá Ọlọ́run nájà yóò mọ̀ pé tọ́lọ́run ó ṣe fún òun bìkan Ọlọ́run ó ṣe ń bò mí. تجري الأمور بأسباب لا علل. Àfáà ọ̀gá ńlá mo fi bá mi Al-Makiyyu Maulana Sheikh Moshood mo fi kí. تجري الأمور على ما قدر الله. Àfáà àgbà ní í ṣe rọ́ìdù yìí fa àfóhùn wà sí yányán kódà láàrin àwọn akọrin àfáà ni wọ́n kì í ṣe tílé bá dá. الله. Nahatu tó yanjú ni wọ́n fa nínú ilé Maulana Sheikh Moshood Al-Ketuwi mo wá fi bá mi Maulana Sheikh Sawban kí. رحم الله حياته. Inú ilé kan náà láti jọ wá. إن الأمور. Inú ilé ọlá ń bí wọn nú. وإن ضاقت لها فرج. Mo kí Alhaja wa Amina. Ọlọ́run ní gbà pọ́nlé yín o. آمين. Iṣẹ́ tẹ̀ ń ṣe deserve ní tẹ̀ ń ṣe lọ́wọ́. Ọlọ́run ò ní wọ̀ yín kù. آمين. Àwọn olórin kan ń bẹ wọ́n kọrin lánàá wọn sí ń tà mọ́lẹ̀ ní Ọlọ́run ṣe ti yín bẹ́ẹ̀. آمين. Wọ́n là dé iná mọ̀ sí dùn Ọlọ́run bàbá ń ṣe bẹ́ẹ̀ fún yín. Mo fi yẹ kí gbogbo dáyẹ̀rẹ́ àjókòó yín àwọn àjẹlá ló wà ń bẹ Ọlọ́run bá ń kí yín. آمين. Mo wá kí gbogbo òjókòó kankan mo fà ná Muhammad kí wa. صلى الله عليه وسلم. Mo wá dá president mi kí president RGFC àti gbogbo àwa encourage wọn tọ́jọ́ jókòó. Mo dá gbogbo yín kí ní àyàn ẹni àpọ́nlé ni yín o. Ọlọ́run ò kàn yín lábùkù kò sì ní kàn yín lábùkù tá bá rí kọ̀ǹdánù rẹ̀ sí yín Ọlọ́run bá yọ. آمين. Kọ̀ǹdá máa ń bẹ́nu rẹ̀ sí tó yá sí pé yóò jẹ́ kí ìsìrẹsì pàkúta Ọlọ́run ní dá yín láàmú. إن الأمور وإن ضاقت لها فرج. Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. ó yóò bá ná Muhammad dáadáa صلى الله عليه وسلم. ó pariwo ná Muhammad. صلى الله عليه وسلم. Mo kí gbogbo ìjókòó mo kí gbogbo ìjókòó Alhaja wa Fawziya Imole kí n tó wí nǹkan kan bí àkọ́kọ́ ṣe kúlú wallahu mẹ́ta àtàyà kan a ṣe fún Alhaja wa Rukaya Ọlábísí Àdùkẹ́ Gawat Oyefẹsọ ọjà wọn lélẹ́yìí iṣẹ́ wọn rèé. Alhamdulillah. Lẹ́ni Ọlọ́run ó jí wọn dìde pé Rukaya dìde wá lọ wà Adunni wá lọ wo iṣẹ́ tó ṣe
wá lọ wo ohun tó mọ̀. Gbogbo wa á dìde dúró. A ṣe kúlú Allahu yẹn lórí ìdúró wa ni. A fi respect ẹni tó ní nǹkan yìí ni. Òun ni Alhaja wa Ruqayya Ọlábísí Àdùkẹ́ Gawati. Ẹ jẹ́ kí gbogbo wa dìde dúró torí Ọlọ́run. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Wa lam yakul lahu kufuwan ahad. At-tahiyyatu lillah. Az-zakiyatu lillah. At-tayyibatu salawatu lillah. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuhu. Assalamu alayna wa ala ibadillahi salihin. Ká tó jókòó ká sọ pé la ilaha illallah. Allah. Ighfir ya rabbi. Allah. Alhaja Ruqayya. Allah. Wara'amu ara. Malulusi. Allah. La ilaha illallah. Allah. La ilaha illallah. Allah. Ighfir ya rabbi. Alhaja Ruqayya. Wara'amu rabbi. Allah. La ilaha illallah. Ẹ jẹ́ kí a jókòó lẹ̀. Ẹ jẹ́ kí a jókòó. Ọlọ́run pọ́n yín lé, kò ní jẹ́ kí ikú tàwa náà yá báyìí. Àmín. Ọlọ́run bá yá fi wọn. Àmín. Ìyá tí ó bí Alhaja wa Fawdiya, Ọlọ́run bá ṣàlékún dáadáa fún wọn o. Àmín. Ẹ rí ọmọ bí Ọlọ́run á dẹ̀ ṣe oore yìí ní bìdáyà tó bìdáyà. Àmín. Kò ní ṣe ní bìdáyà tó nìháyà. Àmín. Suratul Mulki ẹ̀yẹ kan náà la fẹ́ ké. Suratul Mulki ìgbẹ̀yìn ọdún la wà. Oríṣẹ́ múlíkù la wà lọ́dọ̀ wa. Bọ́lọ́n bá ti fúnyàn ní múlíkù kò ní tán. Bọ́lọ́n bá ti fúnyàn ní múlíkù ọlá rẹ̀ ó mọ̀ pọ̀ sí. Bọ́lọ́n bá ti fúnyàn ní múlíkù ìṣọ́ ń bẹ́ńbẹ́. Àmọ́ kí n tó lọ́bẹ̀ Alhaja wa Fawdiya ẹ̀fẹ̀ mi balẹ̀ ó máa set ó sì ti set. Kò ní dàrú. Mo fẹ́ ràn yín léṣẹ́ kan, mo dẹ̀ fẹ́ ràn yín létí nǹkan kan. Allah. Ọlọ́run sọ̀rọ̀ ní Al-Qur'an àfáà láàrin ìṣẹ́jú 5. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhalladhina amanu. Èrè ni tó jẹ́ yìí o. Ìwọ nìkan kọ́ Alhaja Ruqayya tọ́. Jẹ́ kẹ́mi ẹ wà ń bí. Lójúlójú ni mo fẹ́ máa wọ̀ ọ́. Ìwọ nìkan kọ́ Alhaja Ruqayya tọ́. Ìwọ nìkan kọ́ sì ni ó kọ́ṣẹ́ lọ́dọ̀ wọn. Gbóníkálùkù ló ṣoríire ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ Alhaja Ruqayya. Àmọ́ iye tọ́lọ́run ní kí wọ́n ṣe yìí ó stand out bí táwọn kan ṣe stand out lọ́dọ̀ wọn. Ọlọ́run wá sọ̀rọ̀ náà Al-Qur'an ó ní mo pè gbogbo owó olùgbàgbọ́. Ittaqullah. Iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ ìbẹ̀rù Ọlọ́run ni o. Orin spirit kan lórin o. Ká kọrin Alhaja Ruqayya inú orin wọn á máa ṣe wáàsí inú orin ẹ o. Mélòó mélòó álbọ̀mù tó ṣe tó yá sí pé wáàsí ló jẹ́ fọ́kọ àtìyàwó, wáàsí ló jẹ́ fọ́gá àtọmọṣẹ́, wáàsí ló jẹ́ fọmọdé àtàgbà níṣó. Wa qulu qawlan sadidan. Wa qulu qawlan sadida. Àwọn èèyàn máa approach ẹ níbi bó ṣe fẹ́. Wọ́n máa approach ẹ bó ṣe fẹ́. Ìwọ máa sọ̀rọ̀ rẹ fún wọn. Fìtẹ́ríba kún tó pọ̀. Alhaja wa Amina nígbà tó dé ìbàyẹn sí wọ́n kúnlẹ̀ fún mi. Ẹ dákun tá bá dàrú katunṣà ṣàǹṣẹ̀gbẹ́ ni. Gbàgbé láwà ni, gbàgbé fìlà, gbàgbé anything. Àpọ́nlé ni. Ẹni tó bá pọ́n ẹ lé yóò gba àpọ́nlé tó jù yín lọ. Àpọ́nlé o gbọ́dọ̀ yọkù ònú ẹrù ẹ̀ dì mẹ́rù. Ruqayya nígbà tí wọ́n ń bẹ láyé kò sẹ́ni tí Alhaja Ruqayya ò lè kúnlẹ̀ fún. Kò sẹ́ni tí ò lè lo ẹ fún, kò dẹ̀ sẹ́ni tí ò lè bàbàrà níṣó. Yuslih lakum a'malakum. Àpọ́nlé tí Alhaja ní lánàá òun lọ́lọ́run ṣe gbé ọ̀rọ̀ rẹ̀ sọ́nà o. Nígbà tí Alhaja bẹ̀rẹ̀ sí ní kọrin mélòó mélòó ẹni tó bá lọ́nà tí wọ́n sì jù lọ́kọ́ tó kú. Yuslih lakum a'malakum. Àníyàn tí wọ́n náà fi tẹ̀lé wọn lọ́lọ́run fi nájà yìí fún ẹ o. Wa yaghfir lakum. Mo bọ̀ ọjà yìí bó ṣe rọra mọ̀ yìí bí jókòó ìṣe rọra mọ̀ yìí ó jọjọ́ orí ẹ lọ àmọ́ Ọlọ́run ló bá mi kún ọ o. Ọlọ́run ló ṣàánú ẹ o. Má ríra rẹ o.
tẹríba o gbogbo nǹkan ni olùfàwọn èèyàn níṣó. ويغفر لكم ذنوبكم. tó bá ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa wá ẹ wọn ò ní rí ẹ wọ́n dẹ̀ máa sọ fún ẹ pé báwo lo ti ń ṣe ọ̀nà wo ló ń gbé gbà kò wá sí nǹkan kan tó wà ń bẹ̀ oògùn kọ́ agbára kọ́ mo mọ tẹ̀sùbá kọ́ mo ní bàbá mo ní ìyá kọ́ iṣẹ́ èèyàn á máa ṣàánú yẹn lọ́dọ̀ àwọn èèyàn. ومن يطع الله ورسوله. ẹni tó bá ti tẹ̀lé lánàá tá a sọ yìí. فقد فاز فوزا عظيما. mo mọ̀ọ́mọ̀ lo àyà tó gborúkọ ẹ wá fauziya fauzu èrè ni. فقد فاز فوزا عظيما. ẹ dákun ṣé kò jèrè lọ́dọ̀ Rùkọ́yà. alhamdulillah. ṣé kò jèrè lọ́dọ̀ ìyá àti bàbá nígbà mi tíyàn bá rẹ̀ ní tọ́ tíṣẹ́ ìyá àti bàbá ò bá gbádùn Ọlọ́run á bí lára ẹ̀. Allah. má gbàgbé má fi sọ́wọ́ òsì rẹ ní gbogbo ìgbà kódà kéèyàn ṣe nǹkan tó dùn ọ́ fún ọ gbé kalẹ̀ fọlọ́hún fílẹ̀ fọlọ́hún gbogbo kọ́kọ́ là á jà sí o gbogbo ẹni tó bá ti ní gbogbo ẹgbẹ́ tó bá ta lé mi ni mo fẹ́ gbọ̀n dànù ó ṣe tán àti ṣubú ni ò sì ní ṣubú. ومن يطع الله ورسوله. ògo wa ló jẹ́ continuation iṣẹ́ Alhaja Rukaya ló ń bá lọ o bẹ̀rẹ̀ láti ibi number 1 o bẹ̀rẹ̀ láti number 2 number 10 ló ti bẹ̀rẹ̀ o. فقد فاز فوزا عظيما. ó ń continue iṣẹ́ Alhaja lọ ni o gbogbo ibi tó bá ti ń sọ pé èmi Adunni Imole wọ́n sì máa ṣílẹ̀kùn. Allah. Adunni Imole wọ́n sì máa ṣílẹ̀kùn. Àmín. tó bá lo Adunni nìkan ọ̀lọ́ tó ni o. káyì. àmọ́ tó bá fi ìmọ́lẹ̀ sí wọ́n á rántí ìmọ́lẹ̀ tàná náà ló gbé mi náà jókòó tí n fi wà báyìí. Allah. ẹ jẹ́ àṣàdúà mi fẹ́ waste time. qalilul kalam yakfi lil uqul. Ayakumullah. Suratul Mulki la fẹ́ ṣe fún ọ. ọ àmà dàníyàn. Dàníyàn. Gbọ́sẹ̀ gbogbo tó bá wù ẹ́ lóore ni o mọ bèrè ń bẹ̀. ṣé o mọ̀ pé lọ́jọ́ bí ẹ̀ bìdáyà sì ni kò ń ṣe bìdáyàtù nìháyà àwọn orin kan ń bẹ bìdáyàtù nìháyà ni bọ́lá ń bá ṣe fún yàn lẹ́ẹ̀kan kò ní rí mọ́ táyé máa fi parẹ́. àmì lẹ́yìn kick start lásán ni àyè yìí ò ní gbà ẹ́ mọ̀ ibi t'Alhaja fẹ́ lò prógámù tó fẹ́ ṣe tó fi kú ọ́ padà lóbi tó ju bẹ̀ ń lọ. Amina. lópin ìgbà tó bá ti tó dìre tó kó lánàá tọ́lọ́run ni pé kí Alhaja wa fẹsẹ̀ sí a'udhu billahi minash ṣe ẹ dákun gbogbo ẹni kankan tó ń bẹ́ ń bí náà ó dá mi lójú pé gbogbo wa la nídìí oore wájú Ọlọ́run ìgbẹ̀yìn ọdún la wà yìí mélòó ẹni tí ò ní bá wa ṣọdún mélòó ẹni tí wọ́n ń ka ọjọ́ fún lọ́wọ́ pé kò ní pẹ́ kú Ọlọ́run má ṣe tiwa báyìí. Àmín. gbogbo ẹni kankan tí ń bẹ́ ń bí lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ìràwọ̀ wa má jẹ́ owó ọ̀gùn. Àmín. gbogbo àwa star tá ń bẹ́ ń bí there is nothing like upcoming star. tó bá ti fi upcoming sí gbogbo ọba lọ́la ò kí ń jọba upcoming yẹn gbogbo ọba lọ́la ò kí ń sábà jọba gbogbo àwa star tá wà ń bí star ju star lọ ni star sì gbé star mi ni gbogbo àwa star tá ń bẹ́ ń bí orí wa tún kọ́ kejì bẹ́ẹ̀ lọ. Àmín. àwọn kan ni wọ́n ń control ayé lẹ́nìí Ọlọ́run ṣàwa náà bẹ́ẹ̀. Àmín. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim tabarakalladhi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir. má gọra ẹ èyí tó da ni o bèrè lọ́dọ̀ Ọlọ́run èyí tó da Alhaja wa Amina ẹ̀sọ́ bọ́lọ́run tó máa fi di wòye ẹ̀mí kọ́lá yín má ṣe kàfé yàn. فرج البصر أترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو الحسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم حسنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاء نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نأكل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عالم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أمنتم ما في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم ما في السماء يرسل عليكم حاسبا فستعلمون Adunni ò ní wọ́kùn ولقد كذب ọlá rẹ̀ ó mọ̀ pọ̀ sí wọ́lá níyàn ti fi ń wí fún ọ ní wálẹ̀ oríire yà pọ̀ sí mo kí akọgbà orin bẹ́ẹ̀ ṣe fàdùkẹ́lẹ̀ ẹ má bàa fi Adunni
Àdùnní lẹ̀ o. Mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má fi Àdùnní lẹ̀ bẹ́ẹ̀ ṣe fàdùkẹ́ lẹ̀. Ọlọ́run sì ní fẹ́ yín náà lẹ̀. Afama yamshi mukibban ala wajhi hada amma yamshi sawiyan ala siratin mustaqim. Wal absara wal afidatan qalilan ma tashkurun. Wa yaquluna mata hadha al wa'du in kuntum sadiqin. فلما رأى البدر سيأتي وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. Gbogbo àfáà tó ń bẹ́ mi mo kí ìyẹn kọrin ò túmọ̀ sí pé kì í ṣe àfáà. Amanna bihi wa alayhi tawakkalna. Qul ara'aytum in asbaha ma'ukum ghawran. فمن يأتيكم بماء معين الله رب العالمين. Ó yẹ jẹ́ àtẹ́wọ́. Kàtẹ́wọ́. Adunni máa palẹ̀ mọ́ sàárà rẹ̀ kalẹ̀. Ní tó bá ṣe làwọn èèyàn ó ṣe. A gbọ́dọ̀ ta alukuhani samanan qalilan. Ó yẹ jẹ́ àtẹ́wọ́. Fatia méjì náà la fẹ́ ké. Fatia mọ̀kíyù àti mọ̀dàníyù. Ọ̀nà méjì ní Fatia ti sọ̀kalẹ̀. Èyí ṣe tó ẹ́ sí pé Fatia la fi ń kírun ní gbogbo ìgbà tá a máa lọ iná àti iná. Ọlọ́run wọlá oore tí ń bẹ lára Fatia bá ń ṣe oore ẹ f'Adunni. Amina. Àti gbogbo ẹni tó bá ba ṣàmì. Amina. Eléyìí a fi lọ́ọ̀ṣì ẹ̀bọ́ ta ságbáyé ni. Àgbáyé. Ọlọ́run lẹ́yìn tá à ń ṣe kó go viral. Àmín. Dídùnú. Àmín. Sọ́lá. Àmín. Sókìkí ayọ̀. Àmín. Ọlọ́run ẹni Ọlọ́run. Ọlọ́run ẹni Ọlọ́run. Bismillahirrahmanirrahim. Àmín. Alhamdulillahi rabbil alamin. Àmín. Arrahmanirrahim. Àmín. Maliki yawmiddin. Àmín. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Àmín. Ihdina siratal mustaqim. Àmín. Siratal ladina an'amta alayhim. Àmín. Ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Nígbà tí mo wà lọ́dọ̀ bá mi Al-Ketuwi, Allahu ayatahu. wọ́n kọ́ mi láṣìírí kan. Àṣírí Kùránì ni wọ́n ní tí wọ́n bá fẹ́ ka Fátíà méjì tó bá ka ẹyẹ kan kó dàníyàn kó tó ka ẹlẹ́ẹ̀kejì. Ó yá sáyé bá mi dàníyàn. Dàníyàn. Kèé ṣeré o. Kèé ṣeré o. Sálil khairi fi majlisil khairi. Ayé orí láti béèrè orí. Àwọn kan sunkún lọ́wọ́ báyìí. Àwọn kan sunkún Èyí ṣe tó lọ́wọ́ wá sí pé ìgbà láà wa tá a sinmi tó ti ń sunkún. Allah. Ibi tí kádàrá ti wá gbélé léyìí. Ẹni tẹ́kún kan yóò sun ẹgbẹgbẹ̀rún ẹ̀rín ò ní ó rẹ́rìn. Adunni ò ní wó. Àmín. Ò ní wọ́kùn. Amina. Ọláre ó mọ pọ̀ sí. Amina. Ká ṣe àmín. Àmín. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Àbátẹ́wọ̀ wa alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Àmín. Àmín. Arrahmanirrahim. Arrahmanirrahim. Àmín. Àmín. Maliki yawmiddin. Maliki yawmiddin. Àmín. Àmín. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Àmín. Àmín. Ihdina siratal mustaqim. اهدنا الصراط المستقيم. آمين. آمين. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولا الضالين. Ó yá bá mi ṣe àmín. آمين. Ká tún ṣe àmín. آمين. Ẹ jẹ́ á pariwo àmín ya Allah. آمين. Alhaja Adunni ẹ má bọ̀. Allah. Alhaja Adunni ẹ má bọ̀, ẹ má bọ̀. Tó bá ti débi iṣẹ́ ẹ jẹ́ á ṣe. Tálájà àmì náà bá di máìkì mú wọ̀nyí gọ́ra wọn. A'anakumullah. Ìgbẹ́kẹ̀lé gan jára ẹ̀. Bọ́ọ̀gá ńlá. Alhaja Adunni kíní yìí ń fẹ́ gan o. Alhaja Adunni èèlò lẹ́ẹ̀fi ṣèkùnà àdúrà tẹ́ ṣe yìí. Ká tó wá máa pa àwọn olólùfẹ́ yín. Ó yá ọ tó bẹ́ẹ̀ lọ sọ fún ọ. Àmín. Èèlò ní 16 million táwọn kan ń nà kílẹ̀ tó mọ́. Ẹ̀kan náà ni wọ́n tẹ̀. Èèlò. Hello. Ó yá mi fẹ́ waste time ìgbẹ́kẹ̀lé ti dìde. Mi fẹ́ kí n máa yíṣẹ́ kí àfa ti bá ń darí ètò máa dìde. Ọ sọ wo time o. Ó yá ṣe kíá. Kéètè yanjú ẹlẹ́ẹ̀kan náà kò nídìí orin agbo olórin láwà. Ó fẹ́ máa tàkìtì lójúde ọ̀bọ. Kò nídìí oníkà máa dúró sórí wáàsí báyìí náà. Bẹ́ẹ̀lì ẹ̀dà. Bẹ́ẹ̀lì dà bó ní aṣẹ́wó rèé náà gbá kó tẹ́ sí. Chain 20. Ẹ mú bẹ́ẹ̀lì kan wá kí wàhálà. Ọ padà máa ná 1,500. Àmín. Ìwọ gbà yín dání. Alhaja Amina.
ẹ máa bọ̀ wá mà. Gbogbo ẹni tí ó mọ ìyá yìí tí ó lè ṣe owó sàárà rẹ̀ lẹ́ẹ̀kan náà kọ́ máa bọ̀ ẹ̀yin lóhùn mi kí ọkọ pè. Ó yá Alhaja Amina òun dà gbogbo ara ti di dàníyàn ṣáà máa pè orúkọ wọn fún mi kí n má bẹ́ẹ̀ pè wọ́n ọmọ olólùfẹ́ rẹ lénìí ìyá yín lọ́mọ olólùfẹ́ rẹ Zainab ó ní Zainab ojókòó famous ojókòó. Ó yá ìmọ̀lóláyé òun ló ń pè o. Alhaja kini Alhaja pọ̀nbí Alhaja mọ́mi Sùmáyà àyìnà híyà má wulẹ̀ ká arábìnrin yìí wọ́n yìí kà fún yín lójú agbo má kà fáwa náà kọ́ bú bá bú kọ́ lọ́mọ bú fún wọn náà wọ́lá yóò mọ̀ pọ̀ sí Alhaja Sùmáyà tàtú ló wà ń bẹ̀ ṣéwù ohun yóò ní padà dohun ẹ̀fọn albarka na Muhammad ẹ̀ẹ́dẹ̀ni tó Nobel Alhaja wa Zainab ó ní 5,000 naira. Masha Allah. Ó yá Adunni má dààmú má straight kọ́ má wọ́ kán kọ́ fix his kidney yẹn sọ kọ́ báyìí afa mi Àrìnkẹ́ ògo Àrìnpẹ́ ògo ó yá ẹ má bọ̀ ó ní bẹ́ẹ̀lì lòún fẹ́ kẹ́ ná ó ní bẹ́ẹ̀lì lòún fẹ́ kẹ́ ná ìmọ̀ 500 bẹ́ẹ̀lì táyé kan wà ń bí ṣé wọ́n nìkan ẹ̀yin méjì láyé má bá yín fà á kó gbá ó Alaba Musa Alhaja Tatúlókù Adunni Tatúlókù pírẹsì àmọ́ pé náwó ń bẹ wájú àmọ́ ṣe ẹni tí ò gbọdọ̀ má náwó akọgbà friends forever wọ́n lóun ò tí ì rí yín ká wá sanwó àdúró ọ̀hún friends forever ẹ ọlọ́run ò ní sọ yín dọ̀tá forever ọ̀tá forever náà ń bẹ o bí friends forever ṣe wà. Prẹ́sì wọ́n ti débẹ̀ bàbá ọkọ ìyàwó ìwòye ọ̀tún ìwòye ọ̀sẹ̀ ìjọ mẹ́ẹ̀ẹ́dógún àpésìn akọgbà yóò mọ̀ pọ̀ sí àpésìn dà àwòkọ́ ti bíyá akọ̀mátà ẹ dé wá sórí ire ni mashallah Zainab kò dìde àmọ́ ti náwó 5,000 ló ná ṣọ́ọ̀tì tó àwòkọ́ ti bíyá salamu aleykum ó náwó gidi lòun fẹ́ kẹ́ ná fóun ó di àdúrà la ṣe fún tàti lè ṣe fẹ́yìn náà ẹ ná ẹ fìkànsì orí níná fìkànsì ta ló tún kù mbẹ ó yá ó ní gbogbo ẹni tó bá tún nífẹ̀ẹ́ òun kó wá náwó àdúrà òun Ọlọ́run sọ pé mi ò ní sun ẹkún ìmọ́lẹ̀ ìṣọ̀kan àwọn dà ìmọ́lẹ̀ ìṣọ̀kan ọmọ olóòtú òun dà ṣé òun ló ń bọ̀ yìí mo dúpẹ́ gbà ló tiẹ̀ máa ń kọ́ yẹn náà kò fónúkálùkù dúró lé ní ẹ̀ mo fẹ́ kọ́ mi ò rí kọ́ wá sí àsọdọ̀la kèé sọ̀nà mi àwọn tó lọ́ọ́ fi sọ́nà ẹ̀ lélẹ́yìí bẹ́ẹ̀ bá ti bá a náà jù sí àárín yóò padà tẹ́ náà ni yóò tẹ́ mọ́nà èyí sàfà ká má lọ bẹ̀ ń lé ni. mojúmọ́ṣẹ́ ó yá ta ló tún kù ń bẹ̀ arákùnrin mi ọ̀rẹ́ mi rèé kí lórúkọ bàbá yìí Fuad gbogbo àwọn Fuad ó yá àwọn olówó àǹkó tí wọ́n ń bọ̀ yìí tí wọ́n àwọn friends forever prẹ́sì olórí ìwà yé olórí ìwà jọ̀wọ́ o má kọrin má dààmú owó ni ó gbà àwọn olórin bẹ́ẹ̀ ń bí owó àdúrà friends forever jálábùyìn ìhun mi gan o Dubai lélẹ́yìí ọlọ́run ò ní pa yín ẹ̀mí yín á gùn alibarika ẹni ọlọ́run ìyá Usman àyìnà híyà Adunni ló ń pàṣẹ lọ́wọ́ báyìí ọmọ yìí ó kọ́ṣẹ́ pé lọ́dọ̀ Àdùkẹ́ bádùkẹ́ ṣe máa pàṣẹ lélẹ̀ àfà ẹ pé ta ló tún kù tẹ́ pé ó kọ pé ó ní confidence kú ẹni tọ́mọ yóò lè kojú mi ò tí ì mọ̀ tátú ni kí n pè ó pẹ́ nìkan lẹ́ẹ̀kan Arab ẹni tí ń bọ̀ yìí náà ṣàkíyà kan ni kó a sanwó àdúrà lẹ́ẹ̀kan náà ká tó gbé kínní ilẹ̀ K2 bẹ́ẹ̀ ni Obi mọ̀ ọ́ èmi ò mọ̀ kọ ẹnu ẹ ló wà K1 K2 mo gbádùn ọmọ yín jò ní wàláhì ọ̀ ní wálẹ̀ ògo rẹ̀ ò ní wọ́ọ̀kùn albarka na Muhammad sẹ́rípá Adunni náà ti connect pa ọlọ́run ò ní já o bọ́ connection yẹn yóò mọ flow sí K2 má bọ̀ wọ́n ló ń dá àwọn afádúró K2 njẹ́ òní ni bàá rẹ̀ ná bẹ́ẹ̀lì fún ọ jẹ́ kí mi náà gbanú bẹ́ẹ̀lì yẹn ó sì lóhùn tó pọ̀ ọlọ́run máa ń ṣàánú àwọn èèyàn bá a ti pé kò kàn ní salamu aleykum
kayfa halukum Aha. kayfa àwọn ní tẹríba Ó ní tẹríba. ọ̀yà owó mo ti àdúrà fún owó kí wàhálà Ọmọ náà ló wà má báyìí. pẹ́ lórí ẹ̀ Ọ̀nà ó ìgbẹ́kẹ̀lé láàrin 10 minutes tó lè control gbogbo ẹ̀ jẹ́. Bàbá ọ̀gá ńlá. eléyìí kéré tú bùsí Ah. ọmọ Máa tú náwó bùsí tiẹ̀ dákun. kétù bú Bàbá ọ̀gá ńlá. dúró Ayyakumullah. mo fẹ́ kó bù torí bá mi K1 ọ̀yà tú bú ọba àjẹ̀bú tí ń rìn lórí wa báyìí Tọ́. Àwùjalẹ̀ Tọ́. mo ní dọ́là jọ sínú àná tó fa wàhálà rẹ̀ Ayyakumullah. mo tún gba dọ́là o Àgbà ń fìdí wa. Ehin. dọ́là la tuntun gbà yìí Lẹ́nu iṣẹ́ wa. àgbà dọ́là lẹ́nu iṣẹ́ wa ó sì fẹ́ para ẹ̀ Ayakumullah. kí n problem ẹ̀ Bàbá náà ọ̀gá ńlá. báwo ti máa gba kiri ni àwọn tó bí wa ti parí ẹ̀ Masha Allah. Adùnní ta ló tún kù kí n tó gbé kinní ilẹ̀ Fún ọ̀gá ńlá. kò ní tán fún ọ ó yá fún mi lówó epo Adùnní ló sọ bẹ́ẹ̀. ṣé wọn lọ́wọ́ bá dúpẹ́ fún yẹn ṣe wọn lọ́wọ́ bá aṣọ yín délé ẹ jọ 5% tí gbogbo ń tẹ kọbílà kó padà sí ọ̀dọ̀ àwọn anakunla eléyìí tí Ọlọ́run ní kí ẹ ṣe lénìí kò ní jáṣe mọ́ fún yín Àmín. gbogbo àwọn olóríire tí Ọlọ́run ní kí wọ́n máa wojú agbo yìí nígbà tí prógámù tí ó ń lọ gbogbo yín la kí Na'am. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún kálukú yín o Allahumma amin. mo kí Alhaja wa Àrìnpẹ́ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ alùbáríkà Nábì lọ́dọ̀ Ọlọ́run Amina. mo kí K1 Junior Ọlọ́run má jẹ́ ó burú fún yín láéláé Amina. alùbáríkà Nábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. mo kí àfáwọ olólùfẹ́ mi dáadáa ọmọ olótùú Ọlọ́run ní jẹ́ ó burú fún yín Àmín. alùbáríkà Nábì Àmín.